káfọkọ mi dáná ọjọ́ kan ló máa ń kọ o gbogbo nǹkan tó ń ṣe inú ghetto ni mo mọ̀ o gbọ́ mi tí ráyè tiẹ̀ gíragíra ń pọ̀ o ṣá wàdùwàdù ẹ̀ ń pọ̀ o bọ̀ ọjọ́ tó bá kọ́ bọ̀ bí tí ò dá lára mi nǹkan burúkú máa ṣẹlẹ̀ o. àti wọ́ àti gbogbo wọn tó tẹ̀lé ẹ ní ṣoríire. àṣẹ. àgbọ̀lórí burúkú lélẹ́yìí kí ló kọ OPC pẹ̀lú street boy. yé wa o. OPC lẹ́yìn street boy làwọn kí ló kọ wa. kò pápá. wá by the way landlord lèmi nínú ghetto yìí landlord ibi ìlọ bíbí sí ibi ìbò dàgbà sí ìwọ kó wá síbí ni lọ́wọ́ sílé bàbá ẹ àbí wọn ẹ̀kọ́ nínú ghetto yìí. OPC lọkọ area boy tó o bá gbọ́ in case you don't know this is Lagos. Èkó ń tó pè lẹ́kọ̀ọ́ rẹ̀ Èkó nú Èkó kókó lẹ́kọ̀ọ́ ń kó Èkó kì í kó sa. Èkó rẹ̀ mo ẹgbẹ́ Kwara ni ayé ò ní da olórí burúkú mọ̀ blame ẹ̀ bàbá tó gẹrẹ ni tó fadán tó fa gbogbo ẹ̀ kúrò ló jẹ́ kó jẹ́ kó lọ́pọ̀lọ́ àbí wèrè lélẹ̀ ta lè kọ́ níwájú òòṣà àbọ̀ olórí burúkú ni gbogbo yìí. ọkọ òòṣà Lagos ni OPC ni ṣé lọ́jọ́ wá rí wa yìí akọjá yàrá wa ni ẹ má lọ wú sí wa o ẹni máa wú sí wa làwọn máa ń wú sí o ẹ fi wèrè lẹ o. ẹ wá ẹmọ kan tẹ̀ ṣe o àgbẹ̀sára wà kọjá mọ́ṣáláṣí o ẹ wà lórí ọwọ́ yín ká wà lórí ọwọ́ wa tẹ bá súnmọ́ wa máa súnmọ́ yín o tẹ bá kọlù wa máa kọlù yín máa ń tà yín gidigidi. táwọn bọ̀dá ẹ bá ń sọ̀rọ̀ ìwọ ṣe padà sílé kó lọ tọ́jú àwọn ọmọ mi yìí wo ìwọ kọ́ mo bá lọ́rọ̀ àti orí ẹ̀ dàrú mo bá bàbá yín sọ̀rọ̀ wo ìwọ ò ṣàjàre ó dà pé wọn ní sínú ọ̀wọ́n kò yẹ kán kọ̀rọ̀ sí ẹ lẹ́nu wo bí ìwọ láwá kì mí lọ sórí kan náà àwọn ọmọ yín tẹjọ ń tọwọ́ bọ̀ tẹ́ ń fa àyà tẹ́ ń mú báàgì oníbáàgì tẹ́ ń yọ ọ̀kan bẹ̀ tẹ́ ń la àwọn èèyàn mọ́lẹ̀ tẹ́jọ́ ń jalè orí ẹ̀ dàrú mò ń bẹ̀ sọ̀rọ̀ ó ranjú farabalẹ̀ sẹ́ ìkan náà àwọn ọmọ yín tẹjọ́ ń jalè ó ti wà ní kọ́sítọ́ọ̀dì wà wá ló mà bí ó má ti ké èmi bàbá yẹ ẹni èmi ò ṣà ó lè ọlọ́run má jẹ ìwọ yìí lánú ó pé ọmọ tẹ̀mí ní kíríkà òkété ìwọ first of vulture ó ní sóríire àbúrò rẹ̀ lélẹ́yìn. ó ṣà àwa kí ẹ lọ ni torí ọmọ tá a mú jẹ́ kó yé wa pé ìwọ ló rán kóun lọ jalè ọjọ́ tí ọwọ́ pálábá ìbá ségi. àmọ́ dáràn obìnrin àwọn ọkùnrin gan wọ̀ tí ìwọ náà ọkọ tó mi wọ́ ta ló fẹ́ fìlà ẹ ṣí rere ni ṣé bí gbọ́dọ̀ lọ́lẹ̀wé ni ẹ̀yin mú èèyàn yọ jalè ó wá sọ fẹ́yìn pé èmi ò ṣàmúrò òun ẹ ṣe mú wá síbí as evidence kí lẹ́yìn náà ẹ wá pa mi báyìí. ó ṣà ó sọ fún ẹ lẹ́ẹ̀kan mo gbọ́ onímọ̀ ògùn dédé strike ìwọ ló mọ. ó ṣà jọ́ tí bá ti mú ẹ báyìí kò sí ìdájọ́ méjì o ikú ni o. Ṣé ikú lórúkọ ẹ wọ? Ikú lórúkọ ìyá ẹ. Dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún ẹ lórúkọ yẹn nítorí wọn ló máa kọ́kọ́ kú orúkọ yẹn fìtì ẹ wà láì o ti kú náà rẹ ni. Ikú ìyá ò ṣe lè pààyàn kọ́kọ́ ní. Mo ń gbọ́ ẹ. ìwà bá ẹja ìwọ ló mọjá. wá kí ẹ lọ ṣé ó wù aláǹtakùn ó tí ní gan bọ̀ tó bá fi dèèyàn àti bọ́m̀bẹ̀ ń lè. tí ẹ fi dẹ́lífàǹtì. jọ́ ti bá ti mú wọn jọ́ ti bá ti mú wọn jọ́ yẹn ló máa fọ́. fi owó aláǹtakùn dẹ́lífàǹtì ọ̀gá.